wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ilé tuntun ti ìjọ kátólíìkì Ìjẹ̀bú Òde. Àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti ìpínlẹ̀ Ògùn ti ṣe àtòjọ 30 mílíọ̀nù náírà. Ẹ káalẹ́, ẹ káàtòrọ̀, Ìdòwú Ògúnbájò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mater Christi Diocesan Chancery ti ilé ìjọsìn kátólíìkì Ìjẹ̀bú Òde ní láti jẹ́ kí onírúurú àwọn ẹ̀ka tí ó wà nínú ìjọ àpọ́stólì ó wà ní àpapọ̀, ìyẹn ṣíṣe ìṣọ̀kan láti lè mú iṣẹ́ ìránṣẹ́ rinlẹ̀ sí i. Reverend Father Alphonsus Okosha tó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìṣíde ilé tuntun yìí sọ wípé nǹkan méjì ni ìṣíde ilé tuntun yìí wà fún, léyìí tí yóò jẹ́ kí ìṣàkóso ìjọ ó rinlẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ ó so èso rere. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀, Reverend Father Okosha ni ó ti sọ wípé pípéjọ tí àwọn èèyàn péjọ síbi ayẹyẹ yìí dá lé orí àti fọpẹ́ àti ìyìn fún Ọlọ́run fún ti ayẹyẹ àyájọ́ ọdún 54 tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ilé ìjọsìn yìí léyìí tó fìkàlẹ̀ sí ìlú Ìjẹ̀bú Òde àti láti gbáradì fún ayẹyẹ ọdún 54 tí wọ́n ti dá ìjọ náà sílẹ̀. Reverend Father wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbáradì ayẹyẹ yìí jẹ́ ayẹyẹ tí wọ́n ti ń ṣe bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, léyìí tó sì jẹ́ wípé lára àwọn àlàkalẹ̀ tí ó wà nínú ayẹyẹ tí wọ́n ń ṣe yìí ni mímú ara tu àwọn opó nínú ìjọ wọn àti àjọyọ̀ fún olùṣọ́ àgùntàn wọn Archbishop ti ẹ̀ka ìjọ wọn tó wà ní ìlú Èkó, Most Reverend Alfred Adéwálé Martins. Lára àwọn tí wọ́n tún sọ̀rọ̀ níbi ayẹyẹ yìí ni Bishop ìjọ Catholic ti Ìjẹ̀bú Òde, Most Reverend Francis Ọbáfẹ́mi Adésínà àti Reverend Father Patrick Balógun. Wọ́n sọ̀rọ̀ bí ayẹyẹ ọ̀hún tí wọ́n ń ṣe yìí ṣe lọ́rìn tó. Lẹ́yìn èyí ni ìdúpẹ́ wá wáyé àti fífi àmì ẹ̀yẹ dá àwọn olùṣọ́ àgùntàn tó tọ́ sí. Ìfilọ́lẹ̀ ilé tuntun ti ìjọ tí wọ́n ṣí lónìí bẹ̀rẹ̀ ní oṣù kejì ọdún 2021. Ilé tuntun ti ìjọ Catholic tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí yìí ni ó wà ní GRA Ìjẹ̀bú Òde nítòsí ẹ̀ka JDBC. Ohun tó ṣe kókó tó sì ṣe pàtàkì ni kí a máa gbé òṣùbà kárí láyé fún àwọn aṣáájú ẹ̀sìn tó ń fojoojúmọ́ ayé polongo ìṣọ̀kan, ṣe ìwàásù, ìjẹ́ ọmọlúàbí àti ìtẹríba fún orílẹ̀-èdè, yàtọ̀ sí àwọn tó ń ṣe ìwàásù ẹlẹ́yàmẹ̀yà tó farapẹ́ ti rìkíṣí àti ọ̀tẹ̀. Èyí tí Umar sọ nínú ọ̀rọ̀ rẹ̀ gangan ni èyí tí à ń pè ní ìṣòdodo ìjọ ọmọlúàbí òótọ́. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ti fojú ṣùnùkùn ìwòye wo àwọn tó ń kọ́mọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ìsìláàmù, ọ̀nà tí wọ́n ń gbà kọ́ wọn àti bí wọ́n ṣe ń bu omi ọgbọ́n fún wọn mu, léyìí tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé kíkọ́ wọn ní ohun tó tọ́ àti ohun tó yẹ pẹ̀lú bí a ṣe ń bẹ̀rù Ọlọ́run pàápàá jùlọ àti ṣe ìtẹríba fún orílẹ̀-èdè, kíkọ́ wọn ní ẹ̀sìn tó yèkoro, léyìí tí ilẹ̀ adúláwọ̀ ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé ọ̀nà kan gbòógì rèé fún àwọn onígbàgbọ́ láti fọn rere ìṣọ̀kan jákèjádò ilẹ̀ Nàìjíríà. Lydia Samson ni oníròyìn tó bá wọn wà níbẹ̀. Ilé-iṣẹ́ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti ṣe àkójọ iye owó tó tó 30 mílíọ̀nù náírà lórí àwọn ẹrù tí wọ́n gbẹ́sẹ̀lé tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn níbi ìloro wọn jákèjádò ìpínlẹ̀ Ògùn nínú oṣù kẹwàá ọdún 2023. Adelé alákòóso ẹ̀ṣọ́ aṣọ́bodè ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn, èyí igbákejì alákòóso Ahmadu Bello Shuaib ń ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń jábọ̀ bí gbogbo nǹkan ṣe lọ ní Ìdíròkò ìpínlẹ̀ Ògùn. Hakeem Jimoh ló jábọ̀ ìròyìn yìí. Kó tó di pé àwọn àtẹ̀síwájú sí ẹjẹ́ á lọ sókè lọ́hùn fún ẹ̀ka ìpolówó ẹja. Ìskìlù báwo la ti fẹ́ sanwó ni. Farabalẹ̀. 1,000. We go wash plate tire o. Farabalẹ̀ now. Madam, èló lówó wa? Brother, na 3,005. Màá fún yín ní owó òpè káàdì Glo ẹlẹ́gbẹ̀rún 10,000. Ó yá. Bring your phone. Ha! 10,000. 1,000 naira credit. Now you turn to 10,000. No. All of
of us don't know about Glo Berekete ní ìlọ́po mẹ́wàá nísìnyí. ṣé o ti gbọ́ ìlọ́po mẹ́wàá ló máa gbà lórí iyekíye tó o bá rà sórí ohun ìpè Glo Berekete 10 times rẹ. I told you na wa go tell. ẹ káàbọ̀ padà. ìgbìmọ̀ fún ìṣèjọba ẹgbẹ́ òṣèlú agbòrùn ìyẹn PDP lórí ọ̀rọ̀ gómìnà wọ́n ti sọ̀rọ̀ jáde wípé àwọn ti wòye àbájáde ìdájọ́ tó wáyé nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ àwọn gómìnà káàkiri àwọn ìpínlẹ̀ nílẹ̀ yìí tí wọ́n sì rí wípé èsì àwọn ìdájọ́ náà kò tẹ́ wọn lọ́rùn. èyí jẹ́ àwọn nǹkan tí wọ́n sọ̀rọ̀ lé lórí níbi àtúntò ìgbìmọ̀ kan tó wáyé ní olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Timothy Yusufu ni oníròyìn tó bá wọn wà níbẹ̀. níbí ni a ó ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.